So they will take it slowly, gradually. They don't forget. All of us will be dead after some time. Our children that don't care, or this Gen Z will come. They will still Islamize this country. If they can do it in Turkey, today's Turkey, what stops you? Why do you think they won't do it here? Except we take steps now, because we are the ones that are talking about these things. Our next generation in 50 years will not even care. You understand? So I am thinking that if some part of the country, I don't want to be specific, if they feel strongly about an ideology, a religious area, and I think maybe Tinubu should do well by developing this issue of regional autonomy where everybody should organize themselves, or at worst, let the country actually go apart, and you can do whatever you want in your area. I've come to that conclusion that I don't think we can stay together because of this very strong belief about religion. Ẹ̀yin èèyàn mi, àṣẹ Northern mọ̀ wípé tá bá pín wọ́n mọ̀ pé bàbá ńlá ìyá máa jẹ wọ́n, ọ̀pọ̀ párìpọ̀ ìyà a máa pín ni àti pé tán ọ̀run ti pé wa tán. Àwọn politicians tó yìí rò wípé agbára wọn ká, agbára yín ò lè ká, ẹ kàn lè fọwọ́ bo mọ́lẹ̀, èéfín yẹn ń bò mọ́lẹ̀ kó má rú sókè, bọ́bẹ̀ ṣe ń bò náà ló ń rú sókè torí àwọn onílẹ̀ ti ta àwọn èèyàn wa jí. Ẹ̀yin náà gbọ́ fídíò tá gbé wọlé, kí ló rí sí fídíò yẹn? Now àwọn kan wá dìde wọ́n ní what will happen if Nigeria breaks into two? What will be the capital of Northern Nigeria and Southern Nigeria? Ǹjẹ́ o mọ̀ wípé àwọn Northern ni wọ́n ń sọ wípé dandan wọn ò fẹ́ kí Nigeria pín? Kó remain united torí wọ́n fẹ́ kó gbogbo every other person wa sí abẹ́ wọn. So that wọ́n sọ Nigeria bí ti every other Islamic country like Turkey, Afghanistan, Iran, Libya, gbogbo bẹ̀ ogun ṣẹlẹ̀. Àgàgà àwọn obìnrin wọn rí ilé ayé gbé, wọn rí ilé ayé gbé, ayé ẹrú ni wọ́n gbé. Ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí ọmọ Yorùbá tó bá ń ṣe ẹ̀sìn, má jẹ́ kó fi ara ẹ̀ kó fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Lọ bèrè lọ́wọ́ àwọn tó bá máa sòtítọ́ fún ẹ pé àwọn Islamic country tó mọ̀, báwo ni àwọn obìnrin wọn ṣe rí? Ẹrú ni yín o, ẹ fẹ́ ṣerú, ṣé ẹ fẹ́ ṣerú ni? Gbogbo pátì tẹ máa ń lọ, tẹ máa máṣọ, tẹ máa ń jójó, ìṣẹ́jú kan yẹn ti fọ́ọ̀mù orin, gbogbo yẹn ò ní sí mọ́ o. Ẹ máa bojú látòkèdè sálẹ̀ ní o, ẹ lè wọ style oríṣiríṣi tẹ máa kó ọyàn síta gbogbo ẹ̀. Tí ìwà ìbàjẹ́ yẹn, ìbàjẹ́ ti ẹni yẹn, ibẹ̀ kọ́ là ń lọ. If Nigeria divided into two, the first change you will notice is in statistics. Nigeria ò lè divide into two láíláí, ẹ̀yin tẹ́ bá ń rò. Nigeria country ó kéré jù tó máa jáde lábẹ́ Nigeria is between 3 to 5 countries or jù bẹ́ẹ̀ lọ. Ìdí tí Nigeria ò ṣe lè divide into two, ẹ ò lè rò wípé north á wà, south á wà, torí pé ní south country mẹ́ta ti dìde already. Ẹ̀yin north lẹ ṣì wà láàrin ara yín. Ṣùgbọ́n àwọn Hausa náà ti ń dìde fúnra wọn ní north. So àmọye country tó yìí máa dìde lábẹ́ north. Country mẹ́ta nílẹ̀ ní south, Ìjọ nation wọ́n ń pè fún ìdádúró, Biafra nation wọ́n ń pè fún ìdádúró, Yoruba nation ó wà ńbẹ̀. So ìyẹn tẹ̀ ti kọ́kọ́ sọ̀tẹ̀, but still ẹ jẹ́ ká sáré wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀. Southern Nigeria will become an upper middle income economy with an 80% plus literacy rate and a higher HDI. Northern Nigeria will have the reverse. Southern Nigeria will be the superior new nation in every metric except land area and agricultural products. Irọ́ ni, ilẹ̀ pọ̀ bàjẹ́ ńlẹ̀ Yorùbá kò sí nǹkan tá lè fi gbìn. It will be similar to North and South Korea. As time went on, the nations would drift further apart. The South has a better chance of remaining a single nation than the North. South ò lè remain a single nation. Country mẹ́ta ló ti dìde lábẹ́ South lásán. Only God knows how many countries tó máa wá dìde ní North lábẹ́ North. The religious divide will remain in the North. Ṣé mo wípé ní South àwọn ò jagun ẹ̀sìn. Àwọn ará Northern ni wọ́n jagun ẹ̀sìn. Tí oníkálùkù bá pín kò ní sí ìjà ẹ̀sìn mọ́. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń ṣe àbí jù bẹ́ẹ̀ lọ, òun náà lóníkálùkù máa ṣe. Tó sì já sí wípé nínú constitution wa tá bá dá dúró, ẹlẹ́sìn kan ò gbúdọ̀ gàjẹ́ ẹlẹ́sìn kejì, kò gbúdọ̀ sí ẹlẹ́sìn kan tó gbúdọ̀ gbógun ti ẹlẹ́sìn kejì. There must be a peace and love between gbogbo religion. Ìyẹn tí tá bá gba Yorùbá nation.
gbogbo ẹ̀sìn pátápátá òun láwọn máa ṣe bá ti ṣe nísìn ṣùgbọ́n yí pé bóyá dandan ìjà ẹ̀sìn kò ní sí yẹn so nọ́ọ̀tì nìkan ni wọ́n ti fẹ́ jàjà ẹ̀sìn ǹjẹ́ ó ti ẹ̀gbọ́n tí bàbá yẹn sọ nínú fídíò yẹn ó ní àwọn nọ́dánà wọn ò ní sinmi wọn ò ní gbọ́ wọn ò ní gbà àfi tán bá islamize ti Nàìjíríà tán fi wá sínú ipò ẹrú ṣé o mọ̀ pé some Islamic country àwọn obìnrin wọn ò allow láti drive ṣé o mọ̀ pé some Islamic country báyìí sìn obìnrin gan ọkùnrin àtobìnrin wọn ò gbúdọ̀ wọ mọ́tò papọ̀ ibi iṣẹ́ obìnrin ọ̀tọ̀ ibi iṣẹ́ ọkùnrin ọ̀tọ̀ gbogbo nǹkan obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ obìnrin ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ in fact wọ́n ti ṣe débi wípé obìnrin gan ò gbúdọ̀ máa sọ̀rọ̀ kí obìnrin míì gbóhùn obìnrin àti oríṣiríṣi ìgbésí ayé òfò àtàdánù bẹ́ẹ̀ yẹn ohun tí wọ́n like nìyẹn ohun tí bàbá yìí wá sọ fún wa ni wípé àwọn nọ́dánà wà ìnẹ̀ọ́rì láti islamize Nàìjíríà o bó bá máa take wọn ní 1000 years wọn ò mind o torí ṣe rí generation àwọn bàbá wa tẹ̀ wá wájú iṣẹ́ ṣìpọ̀ lọ́wọ́ yín tẹ́ máa fi support wa o ṣe rí generation irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí ṣe ti wá rí pé iṣẹ́ pile up fún wa gan gbogbo oríṣiríṣi nǹkan tó ti ṣẹlẹ̀ generation irú èmi la máa ṣe tó pọ̀ jù ń bẹ̀ ṣe rí Gen Z tó ń bọ̀ lẹ́yìn tiwa ẹ̀ òun ni bàbá yìí sọ pé wọ́n ríro tí wọ́n bá rí gbà nínú generation ẹ̀yìn bàbá wa tó wà wájú tí wọ́n sì rí gbà nínú generation irú èmi yìí ṣe ráwọn tó ń bọ̀ lẹ́yìn tèmi ó máa wà easier because wọn kí ẹ̀ bí wọ́n ṣe máa jí láàárọ̀ tán bá ti jí láàárọ̀ tákàn déédé bá owó lẹ̀ tí wọ́n á kọ́ mansion the most beautiful mansion in the whole world tí wọ́n máa ra plane tó ní kálukú á máa fly káàkiri òun ni ó kàn wọ́n gbogbo eléyìí ó kàn wọ́n òun ló ti ń gbọ́ ìṣó ti rí pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa jẹ́ continue. The religious divide will remain in the north and the low literacy rate will be unable to sustain the civil services. Ṣé mo wí pé àwọn òun kàwé ń bẹ̀ yẹn religion division ó máa remain bẹ́ẹ̀ àìkàwé wọn á remain bẹ́ẹ̀ because like play àwọn àgbákò leaders ilẹ̀ Yorùbá wọ́n ti fẹ́ sọlẹ̀ Yorùbá dàlímájìrì state bíi ti nọ́ọ̀tì nígbà tó ti ń fi ọmọ president jẹ́ ambassador of àlìmájìrì kí ló expect kóníkálùkù máa gbé ike yellow green blue brown ìyàbọ̀ ayọ̀ ṣàánú wa tẹ́ bá dẹ̀ máa wò ẹ̀yin Yorùbá ẹ ti ń fi system practice àlìmájìrì ó ti wọnú system yín o ẹ ní ìtìjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí Yorùbá ti sọ tìjú nù àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà wọn kì í tijú àti ṣàlìmájìrì yálà lórí online àbí lórí WhatsApp àwa táwa lò òyìnbó báyìí wọ́n ti fẹ́ yọlé ayé lẹ́mẹ̀wá wípé fún mi ẹlòmíì èèyàn tí mi ìmọ̀ rí ìwọ ló mọ̀ pé o ti rẹ́dì láti bímọ olọ́kọ́ ẹ wá bímọ wà á máa sunkún mọ́ wa lọ́rùn ọmọ ẹ ò lọ sí skul jọ báwo ni ọmọ ẹ ò lọ skul ó ṣe wá kan tèmi báwo ló ṣe kan tèmi ṣé o ò lọ́kọ ni o ò lẹ́bí ò lára bọ́ síta lọ ṣiṣẹ́ oníkòsíṣẹ́ lọ máa ṣiṣẹ́ bricklayer wà á mú owó wá sórí tébù wà á fi róúnjẹ jẹ́ kọ́kọ́ ẹ lọ ọ́zù èèyàn ló ṣe kólẹ̀kólẹ̀ agbálẹ̀ ọjà ń gbowó àwọn èèyàn fọ ẹsẹ̀ ní mile 2 kò sí nǹkan tẹ́ lè ṣe àwọn iṣẹ́ kéékèèké kan lè ṣe tẹ́ ẹ máa ṣe tí ò ní láyìn lóògùn rárá tó sì máa fi oúnjẹ sórí tébù tẹ́ ẹ ní máa ṣe àlìmájìrì ṣùgbọ́n mo rí wípé ẹ̀yin Yorùbá àsìkò yìí àlìmájìrì lifestyle ó ti wọnú ẹ̀jẹ̀ yín nǹkan tẹ́ yàn láàyò nìyẹn ẹ keep it up. Without the wealth from the south to support social infrastructure, poverty will get even more extreme, leading to worsening insecurity. Extreme group will fare better against the weaker nation. It could fall into civil war quite quickly. Wọ́n á tètè jagun lọ́dọ̀ wọn. Àwọn fúnra lára wọn náà máa kógun jara wọn. Ìgbà tí ò bá ti sí ọ̀rọ̀ south ń bẹ̀ mọ́, àwọn ara wọn náà kọjú ìjà síra wọn. The south will be the true successor of Nigeria. Kò sí nǹkan tó ń jẹ́ bí oníkálùkù á wà lórí ọwọ́ ẹ̀ ni. The similar success and failures, it will still be Africa's most populated country and largest economy. It will still have the largest entertainment industry and tech industry. It will still be fantastically corrupt. It will basically be a Nigeria, but smaller and with less of a religious divide. It will need a booster up its military quickly to face the fallout of the destabilizing North. Ohun tí wọ́n jẹ́ kó yé wa ni wípé tí a bá pín tó ní kálukú bá pín south ó máa pay àwa Southerners á tètè build ara wa ṣé mọ̀ pé mo dẹ̀ máa tẹnu mọ́ á tètè build ilẹ̀ wa kò ní sí pé kò sóúnjẹ kò síṣẹ́ kò sí kinní kan kò sí kinní kan àwa ara wa ni ṣùgbọ́n mo wá fẹ́ kó wá lọ wo àṣírí ibi tí ọ̀rọ̀ yìí ogun tó ń jà wá nísìnyí tó ti wọ́ wá
àwọn ìlú ọbabìnrin àwọn bìrìtìkó àwọn ni wọ́n dá gbogbo ogun yìí sílẹ̀. Yes, mo mọ̀ pé ó ti mọ̀, mo mọ̀ pé ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà tó mọ̀, mo fẹ́ kó wá sáré gbọ́ àṣírí yẹn, ó yá wá bá mi gbọ́ pa. Maybe divorce, you know. But if you look at the antecedents, you know, Sankara started this by introducing something that is taking care of criminal laws. Okay? So now they want to extend it. Instead of them to actually discuss the 1999 constitution, it is a fraud already. That constitution is a fraud. Now what you are doing now, you want to start, you know, advancing the interest of those religious groups to actually now confirm that Nigeria is an Islamic state. And let me tell you something that people don't know. This thing was caused by the British. Between 1900 and 1960, they knew that they cannot govern the North except they allowed them to practice their religion, and they were using their religious leader to basically govern them. It is called indirect rule. Immediately after independence, 1960, the British knew that they should not have forged these two people together. They know. But because they want to achieve the divide and rule and to be able to conquer and take our resources and steal whatever they want to steal over the years, they merged these two people together. They could not govern the North and South under one religious or administration. They know. So they now give independent and match you people to work together. That was why the 1960 coup started. That was how the Civil War started. Now, 86, Babangida came with OIC stuff, trying to Islamize us. It didn't work. In 2000, when 1999, 2000, when Obasanjo came, he permitted them to start practicing Sharia. Today now, they want to consolidate it. Once you remove that person, all of us, whether you are Hausa, Igbo, Yoruba, Jukun, the Christian, traditional, you are now under the law, the Islamic law, because they put it in the constitution. Ǹjọ́ tí ẹ ti rí bẹ́ẹ̀ ọ̀nà tí àwọn Bìrìtìkó torí àǹfààní ara wọn, àwọn ìlú ọbabìnrin torí àǹfààní ara wọn, torí wọ́n rí ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí property wọn, tí ó máa feed wọn, tó máa jẹ oúnjẹ tó máa jẹ láti generation to generation to generation to generation forever, tí ayé bá ń jẹ ayé. Bìrìtìkó ready láti tú okùn lọ́rùn everybody, lọ́rùn Nàìjíríà. The only thing tá fi lè yọ lábẹ́ wọn òun ni kó ní Nàìjíríà kó divide, kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Any new nation tó bá wá dìde tó bá fàyè gba British láti pé kán wá recolonize wọn, kò sí wàhálà. That is the only thing tó lè yọ wá nínú ìgbèkùn àwọn Bìrìtìkó. Ṣé gbọ́ àlàyé tí bàbá yẹn ṣe? Nítorí kí wọ́n lè ní agbára láti ṣe kíni, láti lè mú Nàìjíríà kán sì mú wa mọ́lẹ̀ ká sì máa wà lábẹ́ wọn, ká sì wà títí dé ní tán rúlu Nàìjíríà. Òun ni wọ́n ṣe support àwọn northerner, torí wọ́n rí wípé wọn lè lo Yorùbá, àti we know too much. Àwọn ò dẹ̀ fẹ́ àwọn ẹ̀yà tó mọ̀ too much. Now wọ́n wá rí pé northerner àwọn yẹn wọ́n lè rí wọn lò. Ọ̀nà wo náà fi lè rí wọn lò, tá fi rí wọn gbámú, tá fi obey wọn, tá fi jọwọ́lẹ̀ fún wọn, tí northerner fi máa jọwọ́lẹ̀ fún wọn. Wọ́n sáré rí wípé wọ́n gbé religion rù, bí àwọn Bìrìtìkó ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú religion yẹn láti ṣe kíni, láti sọ fún wọn pé kí wọ́n sọ di ó Nàìjíríà, kí wọ́n sọ di orílẹ̀-èdè tó ń ṣe ẹsẹ̀ kan. Bìrìtìkó ìlú ọbabìnrin ó wà lára àwọn tó support Nàìjíríà láti àwọn northerner láti Islamize Nàìjíríà. Àṣírí yẹn ló gbọ́ nísìnyẹn. Má wá jẹ́ kó ṣe kíní o, òun ló ń gbọ́ yẹn, má sọ pé irọ́ o, kíní kan òtítọ́ ọbẹ̀ ni mo sọ fún yẹn. All right, I'm just coming from the office of the President of Finland, officially submitting the letter of intent ahead of our convention. We move. Ǹjẹ́ o tiẹ̀ ti rí báyẹn sìn? Òun ló ti rí yẹn o. Òun ló ti rí yẹn o. Àwọn Biafra wọ́n ti múra o. Simon Ekpa ó ti fi lẹ́tà ránṣẹ́ sí governor, president Finland and some other country lórí ilẹ̀ ayé. Tèmi náà ò ní dárúkọ torí mi ìṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ́ẹ̀dẹ́ o. Wípé come this December next month, kò pé a month mọ́ báyìí,
ẹyọ àwọn fẹ́ declare Biafra nation. O ṣó o ti gbọ́ náà wípé àwọn new set of terrorists wọ́n ti wọnú Nàìjíríà, wọ́n ò pariwo ẹ̀ síta lọ títí ni o, wọ́n ti ready o. Ní north ṣó o gbọ́ wípé àwọn bandits wọ́n ti lé àwọn sójà kúrò ní inú báràkì wọn, wọ́n ti take over one of the biggest barrack tí àwọn àmì wa ní Nàìjíríà tí wọ́n ti gbà lọ́wọ́ wọn. Ǹjẹ́ o ti gbọ́ yẹn? Mo kàn ní kí n jí sọ fún ẹni ìwọ ọmọ Yorùbá tó ṣì ń wò pé torí akọ̀dédé ṣẹlẹ̀ gbùà má jẹ́ ká rí fídíò ẹkún orí burúkú kankan. Má sọ wípé kinní kan, má sọ wípé ò gbọ́ ò gbà ní o. Mò ń bẹ̀ yín gbogbo àwọn fídíò yìí ẹ máa bá mi share káàkiri gbogbo àwọn àgbààgbà, ó ṣe pàtàkì. Bá mi share fún wọn bó máa fi rìkọ́ọ̀dù WhatsApp kí wọ́n lè gbọ́, kí oníkálukú lè mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà. As from next month Nàìjíríà lè má remain the same mọ́. Ó yá tètè bẹ̀rẹ̀ sí ní plan, sọ fún family ẹ, sọ jẹ́ kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí ní fọ́n gbogbo information yẹn káàkiri. Àwọn Biafra ti ṣetán o. Yorùbá alpha ṣe é ready kí ni plan yín? Mo mọ̀ torí Tinubu wà ń bẹ̀, kò sí wàhálà, a jọ ṣojú gbogbo wa. Mo wíire àbí mi ò wíire? Má gbàgbé láti bá mi pín fídíò yìí, má sì gbàgbé láti bá mi like ẹ̀. Sì drop comment ẹ sí abẹ́ fídíò yìí. Pínpín la máa pín o, oníkálukú ń lọ ní.